Gbogbo ará lè ṣe dáadáa lẹ́wà sálàáfíà làbáyé. Dáadáa lẹ bá wa. Orí ètò Easywealth náà là wá yìí. Bẹ́ẹ̀ni. Ẹ bá wa subscribe, ẹ tẹ subscribe button kò kí ń gèèyàn jẹ rárá. Bẹ́ẹ̀ni. Kò ń kù ní jẹ kò sí náà yín ní ebíye. It doesn't bite. Ẹ bá wa subscribe rẹ̀ ọwọ́ tẹ̀ fi ń tẹ òní rán. Bẹ́ẹ̀ni. Ojú tẹ̀ fi ń wo wà òní fọ́, èsì tẹ̀ fi ń bọ̀ wọ̀ òní dì lágbára Elédùmarè ọba. Ẹ dákun gbogbo aráàlú o. Gbogbo bí tẹ́ ẹ bá ti ń náwó sórí ètò yìí, ọwọ́ yóò níge lágbára Elédùmarè ọba. Ẹ mọ̀ bá wa tẹ̀lé Easywealth Hub. Ẹ mọ̀ bá wa tẹ̀lé wọn ní gbogbo aráyé. Ẹ tẹ̀ sí gbogbo àwọn ẹbí yín. Ètò yìí kọ́ ní lọ́gbọ́n, ó kọ́ ní lóye, ó kọ́ ní lálàáfíà ara. Bẹ́ẹ̀ni, ó kọ́ni lọ́gbọ́n, ó kọ́ni lóye, bẹ́ẹ̀ sì ló kọ́ wa ní ìmọ̀ àṣà Yorùbá gidigidi. Ẹ máa fọkàn bá wa lọ, ṣẹ gbọ́n, it doesn't bite, kò kí ń bu níjẹ. Ẹ tẹ subscribe button yẹn, follow, like, comment and share this post. Please repost as well.